àlè ní tó bá ń ṣẹ́jú pẹ́pẹ́ bíi oògùn òde kì í ṣe ọmọ àlè ní Abdulmumin ọmọ Adégbọlá kì í ṣe ọmọ àlè ní ọlọ́pàá fẹ́ mú ta lọ́lọ́ nítorí kọ́sẹ̀ sófin. Àwọn kan wá jáde wọ́n wá ń sọ jàpùjàpù lẹ́nu èyí tó kọ́ra ní Kófáyọ̀ Àfọlábí yẹn àgbo Kófáyọ̀ Àfọlábí ló kọ rẹ̀ ó ní olórí ẹbí lọ́ta ta ni olóòdó ní ẹni. Èmi ni mo jáde sórí social media tí mo sọ fún àwọn tí wọ́n fẹ́ mú kàwé tí wọ́n bá fẹ́ mú tí wọ́n bá bá wà ràn wọ́n lọ́wọ́. Èyí tó bá ti jáde kó láì wò wọn àti ìwà abémi tó bá jẹ́ kó wọ́n wá abémi ní kíníjẹ́ kíní àná èmi gan máa lídìí wọn lọ́mú àwòrán yìí òkú lórí ń ta yìí ni èmi gan máa lídìí wọn lọ bẹ̀ tí wọ́n mú ẹ wá fẹ́ kó yìnbá ń dídì kò wá wò èmi tí wọ́n bàbá mi nìyá rẹ̀ kó ń bí fún èmi ò tiẹ̀ gbà fún bàbá mi ló bí fún rárá èmi ò gbà òun bàbá mi ìyá rẹ̀ kó ń bí fún tí mo bá dídì àwọn tí mò ń yẹn lọ ọyẹ mú tí wọ́n á pẹ́ nítorí wọ́n bá ńlá pẹ́ ní wọ́n á pè wọ́n pè mí ní báńdíìtì orí ń ta yín ni ọlọ́mọlọ́mọ òun ò sún wọn ẹ̀yìn ní ọba yín ọ̀rọ̀ yìí lórí àlá náà kí ni jẹ́ báwọn. lóye Sunday Igboho ẹ̀ràn ta Ọlọ́run lọ́wọ́ o wàláhì ẹ̀ràn lọ́wọ́ rárá fún tẹ̀sí ẹ tó kó bá sí ni ẹ̀ràn lọ́wọ́ rárá bí sí wù ọmọ tẹ́ bá fẹ́ ẹ̀ràn ta Ọlọ́run lọ́wọ́ ìntẹ́ lè ṣe ni yí pé ẹ lọ ṣe DNA test fún ẹ kọ́ ṣe DNA test fún náà tọ́wọ́ wá jọ bàbá mi ni nígbà tí sọ́ọ̀tì bá jáde fine a mọ̀ wípé àjànú kan ló kó sínú yẹn á wà sórí pé àpò ṣùgbọ́n tí sọ́ọ̀tì DNA bá jáde tó yẹ pé kò kí sọ́wọ́ bàbá tèmi àjẹkìyà ayọ̀ lọ́wọ́ bàbá rẹ̀ fún alọ́mọ ń bójú ọmọ bá ẹbí wa lójú jẹ́ ọmọ bá fámìlì wa lójú jẹ́ ọmọ ń ṣe dáadáa lórí social media olóyè Sunday Igboho ẹ̀yin náà wà lára wọn nu ẹ̀yin lẹ́rán ń sẹ́yìn kọ́ lọ́mọ bú gbogbo àwọn tó ń bú ẹ̀yin lẹ́rán sẹ́kọ́ wá lù ìmọ́lé àbí nígbà tí ta Ọlọ́run lórí láyà tó wá lu èmi gẹ́gẹ́ olórí ẹbí tó wá lù mí nulẹ̀ tó lù mí tí tẹ́jẹ̀ wọ́n mú inú mi sùrù sẹ́yìn lẹ́rán ni wọ́n wá àwọn ọlọ́pàá wá fẹ́ mú orí olórí ẹbí mu tán àwọn ọlọ́pàá wá fẹ́ wọ́n fẹ́ arrest ẹ̀ ẹ̀yìn wá ń resist arrest ẹ̀yìn wọ́n arrest ẹ̀ ẹ wá ń pe àwọn ọlọ́pàá Nigerian bandits olóyè Sunday Igboho ẹ̀ ṣe dáadáa o ẹ bá fẹ́ ṣe dáadáa mú ta Ọlọ́run ẹ yẹ kí wọ́n lọ test DNA test ẹ̀ àfihàn bóyá tó tọ́ ojú ọmọ Yorùbá ni ó lè jẹ́ pé yín mìíràn ìyá rẹ̀ bí fún I don't understand ọmọ Yorùbá kò kì í ṣe báyẹn ọmọ Ìbàdàn kan ò kì í wà bó ṣe wúwà yẹn ọmọ àlèbà ló máa ń wà títà lọ́hùn yẹn ẹ̀wà yìí kó wọ́n mu ẹ̀ ṣe dáadáa o inú ẹbí wo kìkùn sí yín rárá tó tẹ́ ẹ ṣe yẹn inú mọ̀lẹ́bí wo kò tó sí yín nǹkan kúkú lẹ́sẹ̀ ẹ̀ràn wá lọ́wọ́ ẹ̀yin tẹ́ fẹ́ mu ẹ wá bá mi màá lì tíìmù yẹn lọ́ mu tó wá wà bá ńlá pé tó máa pè ní bandits àwọn orí ń ta gbogbo yín ni ọlọ́pàá fẹ́ mú ta lọ́lọ́ nítorí kọ́sẹ̀ sófin. Àwọn kan wá jáde wọ́n wá ń sọ jàpùjàpù lẹ́nu èyí tó kọ́ra ní Kófáyọ̀ Àfọlábí yẹn àgbo Kófáyọ̀ Àfọlábí ló kọ rẹ̀ ó ní olórí ẹbí lọ́ta ta ni olóòdó ní ẹni. Èmi ni mo jáde sórí social media tí mo sọ fún àwọn tí wọ́n fẹ́ mú kàwé tí wọ́n bá fẹ́ mú tí wọ́n bá bá wà ràn wọ́n lọ́wọ́. Èyí tó bá ti jáde kó láì wò wọn àti ìwà abémi tó bá jẹ́ kó wọ́n wá abémi ní kíníjẹ́ kíní àná èmi gan máa lídìí wọn lọ́mú àwòrán yìí òkú lórí ń ta yìí ni èmi gan máa lídìí wọn lọ bẹ̀ tí wọ́n mú ẹ wá fẹ́ kó yìnbá ń dídì kò wá wò èmi tí wọ́n bàbá mi nìyá rẹ̀ kó ń bí fún èmi ò tiẹ̀ gbà fún bàbá mi ló bí fún rárá èmi ò gbà òun bàbá mi ìyá rẹ̀ kó ń bí fún tí mo bá dídì àwọn tí mò ń yẹn lọ ọyẹ mú tí wọ́n á pẹ́ nítorí wọ́n bá ńlá pẹ́ ní wọ́n á pè mí ní báńdíìtì orí ń ta yín ni ọlọ́mọlọ́mọ òun ò sún wọn ẹ̀yìn ní ọba yín ọ̀rọ̀ yìí lórí àlá náà kí ni jẹ́ báwọn. lóye Sunday Igboho ẹ̀ràn ta Ọlọ́run lọ́wọ́ o wàláhì ẹ̀ràn lọ́wọ́ rárá fún tẹ̀sí ẹ tó kó bá sí ni ẹ̀ràn lọ́wọ́ rárá bí sí wù ọmọ tẹ́ bá fẹ́ ẹ̀ràn ta Ọlọ́run lọ́wọ́ ìntẹ́ lè ṣe ni yí pé ẹ lọ ṣe DNA test fún ẹ kọ́ ṣe DNA test fún náà tọ́wọ́ wá jọ bàbá mi ni nígbà tí sọ́ọ̀tì bá jáde fine a mọ̀ wípé àjànú kan ló kó sínú yẹn á wà sórí pé àpò ṣùgbọ́n tí rìsọ́ọ̀tì DNA bá jáde tó yẹ pé kò kí sọ́wọ́ bàbá tèmi àjẹkìyà ayọ̀ lọ́wọ́ bàbá rẹ̀ fún alọ́mọ ń bójú ọmọ bá ẹbí wa lójú jẹ́ ọmọ bá fámìlì wa lójú jẹ́ ọmọ ń ṣe dáadáa lórí social media olóyè Sunday Igboho ẹ̀yin náà wà lára wọn nu ẹ̀yin lẹ́rán ń sẹ́yìn kọ́ lọ́mọ bú gbogbo àwọn tó ń bú ẹ̀yin lẹ́rán sẹ́kọ́ wá lù ìmọ́lé àbí nígbà tí ta Ọlọ́run lórí láyà tó wá lu èmi gẹ́gẹ́ olórí ẹbí tó wá lù mí nulẹ̀
tó lù mí tí jẹ́jẹ́ wọ́n mú inú mi sùrù ṣé ilẹ̀ náà ni wọ́n wá àwọn ọlọ́pàá wá fẹ́ mú orí olórí ẹbí mu tán àwọn ọlọ́pàá wá fẹ́ wọ́n fẹ́ arrest ẹ̀ ẹ̀yẹ wá ń resist arrest ẹ̀yẹ wọ́n arrest ẹ̀ ẹ̀ wá ń pe àwọn ọlọ́pàá Nigerian bandits olóyè Sẹ́gun wo ẹ̀ ṣe dáadáa o ẹ bá fẹ́ ṣe dáadáa fún ta ọlọ́run ẹ̀yẹ kí wọ́n lọ test DNA test ẹ̀ àfihàn bóyá tòótọ́ ojú ọmọ Yorùbá ni ó lè jẹ́ pé yín mìíràn ìyá rẹ̀ bí fún I don't understand ọmọ Yorùbá kò kí ṣe báyẹn ọmọ Ìbàdàn kan ò kí wà bó ṣe wúwà yẹn ọmọ àlèbà ló máa ń wà sí ta lọ́hùn fún yẹn ẹ̀wà yẹ kó wọ́n mu ẹ̀ ṣe dáadáa o inú ẹbí wo kìkùn sí yín rárá ní tẹ́ ẹ ṣe yẹn inú mọ̀lẹ́bí wo kò sí yín nǹkan kúkú lẹ́sẹ̀ ẹ̀ rẹ̀ wá lọ́wọ́ ẹ̀yin tẹ́ fẹ́ mu ẹ wá bá mi màá lì tíìmù yẹn lọ́ mu tó wá wọ abánlá kó tó máa pè ní bandits àwọn orí ń ta ogbó yín ni. Oje Ayọ̀dé Òdòdó láti ilé iṣẹ́ alálùbáríkà tó kàǹkà. Salamulai Ọlá Resources Nigeria Limited. Ilé iṣẹ́ títa ilẹ̀ tàbí ta ilé tó jẹ́ ní. Salamulai Ọlá Resources Nigeria Limited. Anta ilẹ̀ àǹbáni mójútó dúkìá àwọn clients. À ń ṣe survey plan C of O. A ní competent engineers àti surveyor tí yóò wọ́n ilẹ̀ yìí pépérépéré. Pàbàmbarì ní ilé iṣẹ́ wa à ń bá àwọn ènìyàn kọ́ ilé láti bẹ̀rẹ̀ títí dé ìparí yóò sì fa kọ́kọ́rọ́ ilé yín lé yín lọ́wọ́. Ilé iṣẹ́ wa is a registered company with CAC. Tí a gba òtí àti àṣẹ láti ọ̀dọ̀ ìjọba. RC number wa ni 7399433. A ní àwọn plots àti acres tí a ń tà lọ́lọ́ sí Hayatu Salam Muslim Estate phase 1 wa ní Adekunle village off Agbada Sokoto express road Atonta Ogun State. Bákan náà a ní àwọn plot ilẹ̀ àti ilẹ̀ hectare tá à ń tà lọ́wọ́ ní Ìtorí Ewékòró phase 2 àti ní Adó-Odò phase 3 wa. Òtítọ́ inú pọ́nbélé ní aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ Salamulai Ọlá Resources Nigeria Limited Amir Alhaj Isiaq Abdulsalam Ọlámilé kan fi ń ta ilẹ̀ fún àwọn ènìyàn. Àǹfààní rẹ̀ o fún àwọn mùsùlùmí àti àwọn ènìyàn láti máa bọ̀ wá ra ilẹ̀ rọrùn ní Hayatu Salam Muslim Estate wa ní Adekunle village off Agbada Sokoto express road Atonta Ogun State. Tàbí kẹ́ máa pe ambassador ilé iṣẹ́ wa Alhaji Abdulrahim Ridwan Ayénígbà sórí 07034210855 tàbí 07036105238. Ìwọ náà máa bọ̀ wá ra ilẹ̀ rọrùn lọ́dọ̀ wa kí o di onílé lórí.